mo sọ síwájú pé kò sẹ́ni tí ò níwà tiẹ̀ lára ṣùgbọ́n èyí tí Ọláìyá Igwe òun ni gbogbo àwọn nǹkan tí mo ní orí ọ̀fẹ́ láti kó jọ ní fíìmù tí mo ṣe àti táwọn èèyàn ṣe tó wà ní stúdíò mi gbogbo hard drive pátá tó wà ní stúdíò mi editing studio tí àwọn fíìmù tó lé ní 40 different 40 films masters òun ni àwọn ọmọ olè gbà lọ ní ọjọ́ yẹn tí wọ́n dẹ́bu editor tí wọ́n gba àti laptop tá fi ń ṣiṣẹ́ àti gbogbo hard drive gbogbo backup gbogbo ẹ̀ ni wọ́n gbà lọ lọ́jọ́ yẹn kò sígbà tí mo rántí tí ẹkún òkì máa ń gbọ̀n mí nítorí gbèsè tó pọ̀ ni as at then nígbà tá a máa value gbogbo tí wọ́n kó lọ ń gbà yẹn it's over 40 million over 40 million naira ọ̀pọ̀lọpọ̀ dúró lé mi lórí wípé àfi káwọn gba iṣẹ́ wọn padà. Orúkọ tèmi ni Comrade Owólabí Àjàsá JP tí àwọn èèyàn máa ń pè ní ọlọ́pàá nínú sinimá àgbéléwò àti eré orí ìtàgé. Bákan náà ni mo ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti jẹ́ gómìnà ẹgbẹ́ òṣèré ti TAMPAN ní ìpínlẹ̀ Ògùn. Ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni mí. A bí mi ní Abẹ́òkúta ní àdúgbò tàbí kí n sọ pé ìlú kan nínú Abẹ́òkúta ń bí tí à ń pè ní Ìpòrò Ṣódẹkẹ́ nílùú Abẹ́òkúta ń bí. Ìlú Abẹ́òkúta ń bí náà láti lọ sí ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ èyí tí a mọ̀ sí All Saints Anglican Primary School 1 Kéńtà Akọ́bítí l'Abẹ́òkúta. Lẹ́yìn tí a kúrò ńbẹ̀ la tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ gíga ti Nawarudeen Grammar School Ọbántòkò nílùú Abẹ́òkúta ń bí. Bákan náà la láǹfààní láti tún tẹ̀síwájú díẹ̀ ní ilé ẹ̀kọ́ girama yẹn tí a fi ṣe exam ti WAEC ní ilé ẹ̀kọ́ tí a mọ̀ sí Ashero High School nílùú Abẹ́òkúta ń bí. Lẹ́yìn ìgbà yẹn a láǹfààní àti ṣiṣẹ́ díẹ̀ nítorí pé family ta ti wá a lè sọ wípé ọmọ atẹrọ̀fọ̀dìde ni wá so a láǹfààní láti lọ ṣiṣẹ́ ní ilé epo gẹ́gẹ́ bí attendant later a pẹ́ díẹ̀ ńbẹ̀ a ní promotion títí dé orí supervisor lẹ́yìn tá a darapọ̀ mọ́ eré orí ìtàgé tá a ti ń tẹ̀síwájú díẹ̀díẹ̀ ní bí ọdún mélòó kan sẹ́yìn báyìí la ṣẹ̀ṣẹ̀ láǹfààní àti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa tí a lọ sí ilé ẹ̀kọ́ gíga ti gbogbo ńṣe Moshood Abiola Polytechnics tó wà ní Òjèrè nílùú Abẹ́òkúta tí a láǹfààní láti ṣe marketing ní ND marketing ní HND kó tó di wípé àwa náà lọ ṣe ìsìnrí ìlú èyí tí a mọ̀ sí NYSC ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí a jáde ńbẹ̀ tí a dẹ̀ ní orí ọ̀fẹ́ láti tẹ̀síwájú nínú iṣẹ́ sinimá àgbéléwò tá a yàn láàyò tá a dẹ̀ ní orí ọ̀fẹ́ láti di gómìnà bí ọdún mélòó kan sẹ́yìn la tún láǹfààní láti kó àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ TAMPAN nípínlẹ̀ Ògùn tí a tún lọ ṣe certificate course kan ní Crescent University ní Abẹ́òkúta níbí. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun bẹ́sẹ̀. Tá bá ní ká wá kà ní méjì mẹ́ta mẹ́rin ó ti wá tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí. A dúpẹ́ pọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba bó tilẹ̀ jẹ́ pé gbogbo ìgbà náà la máa ń sọ wípé kò tí ì pẹ́ tá a darapọ̀ mọ́ eré orí ìtàgé yìí ṣùgbọ́n mo ṣèrántí wípé March 1996 March precisely ni mo ní àǹfààní láti darapọ̀ mọ́ eré orí ìtàgé tí mo bẹ̀rẹ̀ sí ní kọ́ iṣẹ́ yẹn láti ọ̀dọ̀ ẹni tọ́lọ́run sọ pé kó jẹ́ ọ̀gá mi ìyẹn Alhaji Lukman Ẹ̀bùn Olóyèdé tí gbogbo èèyàn mọ̀ sí Ọláìyá Igwe
so tá a bá wá wo 1996 sásìkò yìí a rí wípé nínú oṣù kẹta tá a wà yìí náà òun ló pé ọdún mọ́kàndínlọ́gbọ̀n 29 years tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. 29 years. Yes. Ọjọ́ ti pẹ́. Ọjọ́ ti pẹ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Jẹ́ kí lẹ lè sọ nípa Mr. Ọláìyá Igwe, irú èèyàn wo gangan ni Ọláìyá Igwe jẹ́? Well, kì í ṣe wípé mo fẹ́ pọ́n ọ̀gá mi lé ju bó ṣe yẹ lọ, kì í dẹ̀ ṣe pé mo fẹ́ yìn wọ́n ju bó ṣe yẹ lọ. Kò sí bí ẹ̀dá kan ṣe máa wà nílé ayé yìí lábẹ́ bó tilẹ̀ wù kó rí kó má níwà tiẹ̀. Àwa tá jókòó tá à ń ṣe interview lónìí àníwà tiwa lára. Ẹ̀yin tẹ́ ń ṣe interview fún wa yìí ẹ níwà tiyín lára. Bákan náà ni Ọláìyá Igwe táwọn náà ní ìwà tiwọn lára. Ṣùgbọ́n èyí tó jẹ́ kókó ń bẹ̀ ni wípé èèyàn dára ni Ọláìyá Igwe. Aṣíwájú tó dára ni wọ́n. Aṣíwájú tí wọ́n fẹ́ kí ọmọlẹ́yìn kó jẹ kó dàgbà bíi tiwọn ó ní Ọláìyá Igwe. Nínú àwọn ọ̀gá tá a ní nínú iṣẹ́ wa ń bí, Ọláìyá wà nínú àwọn ọ̀gá tí a lè sọ wípé àmúyangàn ni wọ́n. Mo sọ síwájú pé kò sẹ́ni tí ò níwà tiẹ̀ lára. Ṣùgbọ́n èyí tí Ọláìyá Igwe tí wọ́n fi dára ju ẹlòmíì lọ nínú àwọn táwa mọ̀ ní ọ̀gá ó pọ̀ rẹpẹtẹ. Tí Ọláìyá Igwe bá ṣàkíyèsí wípé nǹkan kan ń ṣe ọmọlẹ́yìn, wọ́n máa béèrè lọ́tún lósì ní gbogbo ìgbà ni pé kí ni tó ṣe é, tó bá dẹ̀ láǹfààní àti ṣàlàyé tí wọ́n bá lè ṣe gẹ́gẹ́ bí aṣíwájú gẹ́gẹ́ bí ọ̀gá ni wọ́n máa gbìyànjú láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa la dúró nídúró wípé à ń láti kọ́ ẹ̀kọ́ tó pọ̀ látara Ọláìyá Igwe tá a dẹ̀ rí ẹ̀kọ́ tó dára kọ́ lọ́dọ̀ wọn. Èèyàn dáradára ni wọ́n. Ẹ ṣeun gan sà. Bàbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń sọ oríṣiríṣi, ṣùgbọ́n tá a bá ní ká wo nǹkan tí àwọn ènìyàn sọ, èèyàn á sọ nǹkan míì tó yẹ kéèyàn sọ. So bàbá, tá a bá ní látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé yìí, ǹjẹ́ lè rántí nǹkan kan tó yẹ pé ó jẹ́ ohun tó bà yín nínú jẹ́ jù, tó yẹ pé tẹ bá rántí ó máa ń kan yín lóminú, tó yẹ pé ẹ máa bá wa sọ, àti pé nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo lẹ gbé tí màá fẹ́ kí àwọn èèyàn tó ń wò yín, àgàgà àwọn tó nífẹ̀ẹ́ yín, kọ́ kẹ́kọ̀ọ́ láti bẹ̀? Well, ẹ ṣé púpọ̀. Àwọn nǹkan lóríṣìí mẹ́ta ni mo máa ń rántí tó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. Ó pọ̀ rẹpẹtẹ náà, ṣùgbọ́n àwọn tó jẹ́ gbòógì nínú ẹ̀ tó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí n bá ti rántí ni màá sọ̀rọ̀ nípa ẹ̀. Àkọ́kọ́, ẹni tó jẹ́ alátìlẹyìn fún mi wípé mo wá ṣiṣẹ́ orí ìtàgé tí ó jẹ́ ẹ̀gbọ́n fún mi, wọ́n ṣàìsí ní bí ọdún mélòó sẹ́yìn, bóyá kí n sọ wípé ó ti tó bí 20 ọdún báyìí. 2006 ni ẹni náà jáde láyé. Ó máa ń dùn mí gan tí n bá ti rántí kí Ọlọ́run kó dẹlẹ̀ fún ẹni tó ti lọ, nítorí pé àwọn ni wọ́n jẹ́ alátìlẹyìn fún mi. Àwọn ni wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ nígbà tí mo fẹ́ wá kọ́ṣẹ́ orí ìtàgé, torí ní gbogbo ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn against wa wípé why tí o fẹ́ máa lọ ṣe iṣẹ́ alágbe. Ẹni tí mo sọ tó jẹ́ ẹ̀gbọ́n mi yẹn, àwọn ni late Ọláìwọlá David Owólabí. Ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi gan. Àwọn ni àkọ́bí nínú ìdílé wa tí a tiẹ̀ tún lè sọ wípé breadwinner gbogbo mọ̀lẹ́bí ní àsìkò yẹn, ṣùgbọ́n bó ṣe wọn lọ́wọ́ bá ló ń ṣọlá. Ẹni kejì òun ni ọ̀gá wa, lára àwọn ọ̀gá wa tí wọ́n kọ́ wa níṣẹ́, yàtọ̀ sí pé a ti pàṣẹ Ọláìyá Igwe wọnú iṣẹ́ eré orí ìtàgé. Lára àwọn tí wọ́n kọ́ wa níṣẹ́ yẹn dáradára, àwọn ni late Ìṣọ̀lá Dúrójayé tí gbogbo èèyàn mọ̀ sí Ahmed Alhasari. Wọ́n jáde láyé ní March 20, 2011.
ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún wa nítorí pé lára àwọn ọ̀gá tí èèyàn ò gbọ́dọ̀ gbàgbé ìrìn àjò ayé wọn pẹ̀lú wa torí wọn ò mú wa gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ tàbí àbúrò, níṣe ni wọ́n ń kó wa rìn káàkiri bí ọ̀rẹ́ kó tó di wípé wọ́n jáde láyé ní ọdún náà. Èyí tó wá jẹ́ bí ìkẹta nínú ẹ̀, òun ni gbogbo àwọn nǹkan tí mo ní oore ọ̀fẹ́ láti kó jọ ní fíìmù tí mo ṣe àti táwọn èèyàn ṣe tó wà ní stúdíò mi ní March 20 nìyẹn náà, March 20, 2020, March 20, 2020 ní àsìkò EndSARS. Gbogbo hard drive pátá tó wà ní stúdíò mi, editing studio, tí àwọn fíìmù tó lé ní 40 different 40 films masters, òun ni àwọn ọmọ olè gbà lọ ní ọjọ́ yẹn tí wọ́n dẹ́bu editor tí wọ́n gba àti laptop tá fi ń ṣiṣẹ́ àti gbogbo hard drive, gbogbo backup, gbogbo ẹ̀ ni wọ́n gbà lọ lọ́jọ́ yẹn. Kò sígbà tí mo rántí tí ẹkún òkì máa ń gbọ̀n mí nítorí gbèsè tó pọ̀ ni. As at then, nígbà tá a máa value gbogbo ohun tí wọ́n kó lọ ń gbà yẹn, it's over 40 million. Over 40 million naira ní 2020 tí mi ò mọye tí mo lè pé pẹ̀lú situation owó wa lóde òní. So ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi nítorí gbogbo àwọn tí wọ́n níṣẹ́ ń gbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ dúró lé mi lórí wípé àfi káwọn gba iṣẹ́ wọn padà, tó jẹ́ pé ńṣe ni mò ń rọ owó san tí màá lọ wá owó lọ́nà míì tí màá fi san. Àwọn míì mo ṣe fíìmù wọn padà fún wọn ni léyìí tó pọ̀ rẹpẹtẹ. Bẹ́ẹ̀ dẹ̀ làwọn míì wà tí wọ́n dúró nídúró pé tó bá pọ̀wọ́ tí wọn náà ló sọnù, tàbí ọmọ tí wọ́n gba nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ tó bá ti pa kí làwọn fẹ́ máa sọ, tán dẹ̀ ní kí n máa lọ láyọ̀ àtàlàáfíà. Ṣùgbọ́n fíìmù tèmi gangan tí mo kó jọ ń gbà yẹn, tí mo ní lọ́kàn pé ó dá ń pé Ọlọ́run ti sọ pé mi náà ti fẹ́ ṣoríire ní iṣẹ́ yìí. Èmi fúnra mi mo ní 20 different masters nínú iṣẹ́ yẹn. Léyìí tó jẹ́ wípé èyí tó ń ṣẹlẹ̀ sí ẹlòmíì ò tó bẹ́ẹ̀ yẹn tó fi ń jáde láyé. Ṣùgbọ́n I thank God today wípé Ọlọ́run jẹ́ kí n wà láyé, kí n wà láàyè. Ṣùgbọ́n lára àwọn tó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi, òun nìyẹn. Ẹ ṣeun. Ẹ ṣeun gan sir. Ìkejì tí mo sọ pé màá béèrè torí nǹkan mẹ́ta lẹ yọ̀nà náà fún wa, òun ni ti flash drive. Bàbá, báwo ni ẹ ṣe go through process nǹkan ẹ? Torí ẹ sọ pé ẹ yáwó lọ́tùn lósì ẹ ṣe. Ìjẹ́ ní iṣẹ́ míì tí ẹ ń ṣe tó yàtọ̀ sí iṣẹ́ orí ìtàgé yìí tí ẹ fi lè rówó? Torí 40 million kò ń ṣe ọmọ kékeré owó. Báwo ni ẹ ṣe escape through? Torí ẹlòmíì gan tó tiẹ̀ nírú ìṣòro báyìí kò wọ́n ti ẹ̀ gbọ́n mọ́. Adúpẹ́ pọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba. Ọlọ́run ọba ló ní déédé. The only thing tí mo nígbàgbọ́ nínú ẹ̀ ni wípé ọ̀nà téèyàn bá ń tọ̀ lójoojúmọ́ tí ò bá fi sílẹ̀, ó ṣeé ṣe kó rọ́nà àbáyọ. Nígbà tí incident yẹn ṣẹlẹ̀ ńgbà yẹn, máa ń sunkún káàkiri ni. Anywhere àti bá dé tí bá ti rántí báyìí máa ké ni. Ṣùgbọ́n àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní encourage mi wípé kí n take it easy. Pé tí ẹ̀mí bá wà, kò sí nǹkan tí ó sì lè ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la. Èmi náà dẹ̀ gbà gẹ́gẹ́ bí kádàrá àti àkọsílẹ̀ mi. Ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. Fine, òun náà mo tún sọ lónìí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn, a tún ní àǹfààní láti tẹ̀síwájú láti máa manage production tá à ń manage lọ continuously. À ń ṣe. Ìgbà tó tó àsìkò kan, arẹ́ni tó sọ wípé òun á ràn wá lọ́wọ́ láti fún wa níwọ̀nba owó díẹ̀. Káwa náà wá owó kun ká tún fi bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀. A dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n lónìí, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wípé ó ti di tàn. Bó tilẹ̀ jẹ́ wípé yàtọ̀ sáwọn tí mo padà tún fíìmù ṣe fún, yàtọ̀ sáwọn tí wọ́n gba owó fíìmù wọn padà, máa ń gbóṣùbà ńlá fún àwọn tí wọ́n dúró nídúró wípé àwọn ò ṣetán láti gba nǹkan kan padà lórí gbogbo nǹkan yẹn. So ọ̀nà tá gbà tí Ọlọ́run tó fi fún wa lórí ọ̀fẹ́ tá a fi tẹ̀síwájú nìyẹn. Ẹ ṣe ohun tó sọ. Ẹ ṣe àdúpẹ́. Bàbá, láti ìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí, ǹjẹ́ ìrántí ọjọ́ tí inú yín dùn jù tó yẹ pé tí ẹ bá rántí ẹ̀ inú yín máa ń dùn gan? Well, nǹkan mẹ́ta náà tún nìyẹn náà. Bó ṣe jẹ́ pé nǹkan mẹ́ta
ló máa ń bà mí nínú jẹ́ tí n bá rántí. Bẹ́ẹ̀ náà ni nǹkan mẹ́ta náà tún máa ń dùn mí nínú iṣẹ́ eré orí ìtàgé tí mo yàn láàyò. Àkọ́kọ́ ni wípé nínú iṣẹ́ yìí náà ni mo ti ní àǹfààní láti níyàwó tí mo dẹ̀ bímọ. Ó máa ń wá jẹ́ ìdùnnú fún mi wípé mo rí oore ọ̀fẹ́ yẹn gbà. Tọ́lọ́run dẹ̀ jẹ́ kí ìdùnnú yẹn ṣì wà lára mi dòní, nítorí pé oríṣiríṣi ni mo gbọ́ ní gbogbo àsìkò yẹn. Ọ̀lẹ ni ẹ́, iṣẹ́ tó ń ṣe ò fẹ́ ṣe mọ́ ni, ó fẹ́ máa lọ ṣagbe, ó fẹ́ máa lọ ṣe, ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba lónìí wípé gbogbo àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà yẹn náà, Ọlọ́run jẹ́ kí n jẹ́ àmúyangàn fún wọn lónìí. Èyí tó ṣìkejì, òun ni ìgbà tí mo ní oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú nínú education mi. Torí mo máa ń sọ, mo máa ń tún sọ wípé ọmọ atẹrọ̀fọ̀ dìde ni mí. Bàbá mi ẹ̀rọ ni wọ́n ń lọ̀. Ìyá tó dẹ̀ bí mi lọ́mọ, wọ́n ń ta èlùbọ́ láfún. Kì í ṣe pé agbára wà fún wọn láti rán mi lọ sí ilé ẹ̀kọ́ gíga bó ṣe wù mí tó. Ṣùgbọ́n ìdí iṣẹ́ yìí náà ni mo ti tẹ̀síwájú tí mo lọ. Nígbà tí mo wá graduate, ó máa ń jẹ́ ìdùnnú fún mi wípé nídìí iṣẹ́ yìí náà ni mo ti láǹfààní àti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi. Tèmi náà dẹ̀ lè proof tí mo lè fọwọ́ sọ̀yà wípé I'm one of graduates tó lọ ilé ẹ̀kọ́ tó ṣe tán nílé ẹ̀kọ́ gíga. Ó máa ń jẹ́ ìdùnnú fún mi. Èyí tó ṣì kẹta, òun ni àwọn ìrìn àjò ìlú òkèèrè tí mo lọ. Nígbà tí mo máa dásẹ̀ wọ plane láyé mi wípé mo travel, torí ó wà nínú àwọn ohun tí mo lè sọ pé ó jẹ́ àròpin fún mi, pé ṣé mi náà tiẹ̀ lè dásẹ̀ wọ plane, pé kémi náà tiẹ̀ bá wọn fò lófurufú. Torí mo máa ń padà ro ìpìlẹ̀ ayé mi. Ṣùgbọ́n nígbà tí mo ní àǹfààní tí mo kọ́kọ́ dásẹ̀ wọ plane nígbà tí mo lọ sí Israel ní 2014, tó dẹ̀ jẹ́ látara iṣẹ́ eré orí ìtàgé àti sinimá àgbéléwò náà ni. Lẹ́yìn ìgbà yẹn ní 2016 tí mo tún lọ sí South Africa, mo tiẹ̀ tún ṣe fíìmù bọ̀ láti bẹ̀. Ìgbà yẹn ni mo ti ń wò pé ó dàbẹ́ ní pé máa ṣoríire dáadáa nídìí iṣẹ́ yìí. Mo tún tẹ̀síwájú láti lọ sí Egypt lẹ́yìn ìgbà yẹn. Lẹ́yìn ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá lọ sí London ní October 2022. Tó ìdùnnú ńlá ló máa ń jẹ́ fún mi ní gbogbo ìgbà. Ẹ ṣeun. Ẹ ṣeun gan sà. Nítorí àkókò, bàbá, mo notice ni pé kí n má sọ pé èmi gan fúnra mi, torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ń rí. Bàbá, mo rí pé ẹ máa ń sábà ń ṣọlọ́pàá nínú fíìmù, iṣẹ́ agbófinró. Kí ni personal interest tẹ́ ní nínú róòlù yìí gangan? Thank you. I don't have any personal interest nínú pé mo fẹ́ ṣe ọlọ́pàá o. Rárá o. Èmi ò tiẹ̀ fi taratara gba tí à ń ṣe ọlọ́pàá nínú sinimá. Ṣùgbọ́n kankan tí mo máa ń sọ tán bá ti bi mí léèrè dé orí ìdí tí mo fi ń ṣe róòlù ọlọ́pàá nínú sinimá àgbéléwò, òun náà ni wípé bóyá kí n sọ pé mo máa gbé òṣùbà yẹn fún ọ̀gá wa kan. Àwọn ti relocate lọ sí Amẹ́ríkà báyìí tí wọ́n jẹ́ director wa, ọ̀gá wa Wáídì Ìjàdùadé tí gbogbo èèyàn mọ̀ sí Di-Méjì. Ní gbogbo ìgbà tí àwa wá kọ́ṣẹ́ tá a ti ń tẹ̀síwájú díẹ̀díẹ̀, èmi yan crew láàyò. Ìyẹn àwọn tí wọ́n wà ní ẹ̀yìn camera, those people behind camera, òun ni mo yàn láàyò. Iṣẹ́ tí mo dẹ̀ yàn láàyò ń bẹ̀, òun ni production management. Mo máa ń manage production ni. Ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn, láti ìgbà tí tán bá sọ wípé ọmọkùnrin mature tó ti nírùngbọ̀n, tó ti nírun mú, lèmi ò ti like ẹ̀. Mi ń lè fi irùngbọ̀n lẹ̀, mi ń lè fi irun mú lẹ̀, mi ò mọ bó ṣe rí lára mi, kò bá mi lẹ́jẹ̀ mu. So ní gbogbo àsìkò yẹn tí ọ̀gá wa bá ti wá ń direct iṣẹ́ lọ, tí ọlọ́pàá bá ti wá wà ń bẹ̀, tí kò sẹ́ni tó fẹ́ ṣe róòlù ọlọ́pàá yẹn, ní tí wọ́n máa ń sọ ńgbà yẹn náà ni wípé ẹ lọ pé Owólabí wá. Ṣebí kò nírùngbọ̀n, kò nírun mú, ó yẹ káṣọ ọlọ́pàá sí lọ́rùn o. Aṣọ yẹn bá mi mú o, kò bá mi mú o, wọ́n á kó sí mi lọ́rùn, èmi náà aṣọ ọlọ́pàá. Ibi tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn gradually, kó tó di wípé mò ń ṣe.
táwọn èèyàn dẹ̀ ń accept ẹ̀ wípé ó dá ń pé bọ̀bọ́ ìgúdù nínú ọlọ́pàá. So lẹ́yìn ìgbà yẹn lèmi náà wá láǹfààní àti ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ nínú ọlọ́pàá tí Ọlọ́run dẹ̀ ti ń sọ pé kí wọ́n máa di ọ̀gá lónìí. So tí a bá ti fẹ́ ṣe any role that has to do with ọlọ́pàá, then máa ń láǹfààní àti pé àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi nínú iṣẹ́ ọlọ́pàá wípé okay o, ọlọ́pàá fẹ́ lọ mú olè, àwọn wo ló lẹ́tọ̀ọ́ àti lọ? Wọ́n á sọ fún mi. Ráǹkì ọlọ́pàá báwo ló ṣe rí tó ní ẹ̀tọ́ láti lọ ṣe léyìí nínú iṣẹ́ ọlọ́pàá? Wọ́n á sọ. So gbogbo technical aspect of it ni máa ń béèrè lọ́wọ́ wọn gbà yẹn tí wọ́n dẹ̀ máa ń yànnàná ẹ̀ fún mi. Lára àwọn tí mo dẹ̀ lè fún ní káre ọmọ ọ̀dọ̀ rere, tí mo lè fún ní òṣùbà wípé wọ́n kú iṣẹ́ nínú iṣẹ́ ọlọ́pàá, and thank God wípé wọ́n sì wà nínú iṣẹ́ ọlọ́pàá yẹn náà lónìí. Òun ni ẹni tí ó jẹ́ first PPRO, ìyẹn ACP Olúmúyìwá Adéjọbí. Ọ̀rẹ́ mi ni wọ́n, ẹ̀gbọ́n mi ni wọ́n. Àtìmọ́ra ó ti tó ọdún tó pẹ́ nígbà tí wọ́n wá ṣe PRO ní Ogun State gẹ́gẹ́ bí ọlọ́pàá ńlá ti mọ́ra. Bẹ́ẹ̀ náà làwọn ọ̀rẹ́ mi. Bákan náà CSP Hakeem Ahmed JP, àjọ lọ sí Israel ni, kódà àjọ sùn the same yàrá ní Israel ni. So àwọn náà tí n bá ti rí pé nǹkan kan rú mi lójú, màá béèrè lọ́wọ́ wọn. Bákan náà ni CSP Salami tí wọ́n jẹ́ OC SWAT ní Ogun State, ẹ̀gbọ́n wa ni wọ́n. Gbogbo àwọn ìbéèrè tá bá fẹ́ béèrè la máa ń pè wọ́n ní gbogbo ìgbà tí wọ́n dẹ̀ máa ń response sí wa. Àwọn nǹkan tó fà á ní tó fi dàbẹ́ ni pé mo stand out nínú gbogbo àwọn tí wọ́n ń ṣe róòlù ọlọ́pàá nínú sinimá, torí àwọn tí wọ́n máa ń tọ́ wa sọ́nà nìyẹn. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun gan sà. Bàbá, kó tó dín pé a parí, ǹjẹ́ ní fíìmù tó ń bọ̀ lọ́nà àbí kẹ̀tẹ́ ti fi sórí afẹ́fẹ́ tẹ fẹ́ kí àwọn èèyàn, àbí any project tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ tẹ fẹ́ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n. Well, ẹ ṣé púpọ̀. Fíìmù tèmi tí ó sì wà lórí igbá báyìí tí ó ń tà wàràwàrà lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ni a pè ní Àfòkúsọ̀rọ̀. Ó ti jáde, kò tí ì pẹ́ tó jáde, àwọn èèyàn dẹ̀ ti ń wò. So màá rọ àwọn èèyàn wa náà kí wọ́n lọ bá wa wò. Ṣùgbọ́n ìkan wà tá a ṣe pọ̀ tí òun náà fẹ́ jáde láìpẹ́ yìí. Èmi kọ́ ni mo ṣe, lára àwọn ọmọ wa tí mo ti dárúkọ níbí, òun ló ṣe, tá a pe àkọlé ẹ̀ ní Ọmọ́nkele. Ọmọ́nkele, kí ni ìtumọ̀ Ọmọ́nkele nínú sinimá? Ẹ̀kọ́ wo ló wà nínú ẹ̀? Àwọn wo la fẹ́ bá pàdé ńbẹ̀? Tí wọ́n bá ti láǹfààní àti wo Ọmọ́nkele, wọ́n á rí ńbẹ̀. Ṣùgbọ́n méjì kan ń bọ̀ tá à ń pò pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní location, torí location ni mo wà tí mo fi sáré wá ṣe interview tẹ ní ká wá ṣe yìí. Culture dẹni tó dẹ̀ làmìlaka dáadáa. Méjì ni, àkọ́kọ́ nínú ẹ̀ ńlá pè ní Ìyálóde Kúdẹ̀tì, ìyẹn náà ń bọ̀. Lára àwọn ọmọ wa yẹn náà ló ṣe. Ṣùgbọ́n èyí tó jẹ́ tọ̀dọ̀ mi gangan tí ó jẹ́ culture tí ó ń bọ̀ lọ́nà báyìí, ó ní a pè àkọlé ẹ̀ ní Agbógunlérí. Agbógunlérí kò ní pẹ́ jáde mọ́, torí a ti ń pò pọ̀. Tó bá ti jáde, àwọn sinimá wa tẹ́ bá ti ń wò wọ́n, ẹ mọ̀ kí là ń gbìyànjú àti sọ lórí sinimá Agbógunlérí. Ẹ ṣé, a dúpẹ́.